ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jugba Master Channels, mo kí yín tún kú déédé àsìkò yìí. Ẹ jọ̀ọ́ ọmọ Yorùbá, ẹ jọ̀ọ́ kí ni àṣeyọrí wa gan lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí? Kí la ti ṣe tó yọrí? Ìjà wo láti bá àwọn agbésùnmọ̀mí jà? Mélòó nínú wọn ló ti mẹ́yìn balẹ̀? Mélòó nínú wọn láti àrẹ́sì láti fi ṣe ẹ̀sín? Kí làṣeyọrí ọmọ Yorùbá nínú ìjà tó ń lọ lọ́wọ́ tí àwọn àfẹ̀míṣòfò ń bá wa jà nílẹ̀ wa? Pàtàkì tí wọ́n fi ń bá wa jà ó hàn sí gbogbo wa. Ó ṣeé ṣe kán sá sí abẹ́ ẹ̀sìn, ṣùgbọ́n ó hàn wípé wọ́n fẹ́ gbalẹ̀ wa ni. Ó ṣeé ṣe kán sábà sí abẹ́ òṣèlú. Ṣùgbọ́n kinní kan ń jọ mí lójú ní Ondo State. Ó káàkiri orí ẹ̀rọ ayélujára pé ṣe ni àwọn èèyàn ń jó wọ́n ń yọ̀ wípé àwọn agbésùnmọ̀mí o, ọwọ́ bà wọ́n o, wọ́n fi oògùn ìbílẹ̀ wọ́n fi mú wọn, pé wọ́n nǹkan sílẹ̀, ṣùgbọ́n tán wá dé wọ́n wá sùn. Well done, kudos fún àwọn tó ṣe, kudos fún wọn. But ṣé àṣeyọrí yẹn là ń yọ̀ ọ́ lé lórí? Mélòó nínú ilẹ̀ Yorùbá nírú ẹ̀ ti ṣẹlẹ̀? Ṣégbà àkọ́kọ́ tí àwọn agbésùnmọ̀mí máa wá sóńdó nìyẹn? Káwọn tó ṣe àti ibi tí wọ́n ti ṣe kán mọ́ sàsùnpara, kán mọ́ sun àsùnpìyè, kán nígbàgbọ́ wípé àwọn aráabí ń padà bọ̀. Wọ́n ń padà bọ̀. Ìdí tá a fi sọ bẹ́ẹ̀ ni pé Fúlàní làwọn afẹ̀míṣòfò yìí. Kò sí ọ̀rọ̀ pé àhán accuse ìran kan, torí pé wọ́n kàn ń pè wá ní nǹkan kan náà ni a kì í ṣe nǹkan kan náà. Àwọn pípù yìí wọ́n ní wọ́n Nàìjíríà ẹ̀dẹ̀ ń pa àwọn èèyàn káàkiri nílùú wọn, ẹ̀ ń lọ bá wọn, ẹ̀ ń sun wọ́n mọ́lé, ẹ̀ ń lọ kó wọn níbi tí wọ́n ti ń jọ́sìn, ẹ̀ ń kọ́ ọmọ iléèwé. Àwọn tó ń ṣe nǹkan tó tó báyìí, àwa rí nǹkan kan lò, a fi mú wọn, àwa bẹ̀rẹ̀ sí gbé sórí ẹ̀rọ ayélujára. Ọ̀dà o, a ti gbé sórí ẹ̀rọ ayélujára o, àwọn tí wọ́n kó ń bo ló wà, níbo ni wọ́n wà? Ṣé àwọn agbófinró ti gbà wọ́n lọ́wọ́ yín? Àbẹ́ kan kó wọn, wọ́n kàn sùn náà, ẹni wọ́n lọ jí síbì kan ni. Ọmọ Yorùbá, bí àwọn bá ń ṣe fídíò bí wọ́n ṣe ń pa ènìyàn lọ́dọ̀ wọn, táwa bá ń ṣe fídíò bọ́wọ́ ṣe tẹ̀ wọ́n, ó léwu fúnra wọn jù kan lọ. Bọ́n ṣe wà yẹn wọn lè lọ trace wọn. Tẹ́ ẹ bá ṣe nǹkan kan fún àwọn tí ẹ kó yẹn, tí wọ́n sùn lọ yẹn, ìgbà yẹn lè máa mọ̀ wípé òfin tí ò lọ mú wọn níbi tí wọ́n wà yóò mú ẹ̀yin tẹ́ ẹ mú wọn tẹ́ ẹ bá ṣe nǹkan kan fún wọn. La fi sọ pé kọ́mọ Yorùbá ó mọ́ ṣe àṣehàn. Irú ẹni tó ṣerú nǹkan báyìí, kò sí nǹkan tó ní kán mọ̀ pé àwọn alágbára ìlú kọ̀ọ̀kan papọ̀ kán jọ ṣiṣẹ́ papọ̀. Ṣùgbọ́n ọmọ Yorùbá a fẹ́ dá ògo gbà ni. Lásìkò yìí àmọ́mọ́ ìyá àmọ́mọ́ bàbá wa a fẹ́ dá ògo yẹn gbà. Ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ ìlú Ondo, kì í ṣe pé láìkì tẹ́ ẹ ṣe dáa púpọ̀. A ti ẹ̀ dúpẹ́ wípé àṣírí àwọn kan tí wọ́n sì lè ní àwọn nǹkan bàbá wa lọ́wọ́, torí pé èrò tèmi tẹ́lẹ̀ ni pé gbogbo nǹkan yẹn ó ti lọ. Àwọn ọmọ tí wọ́n fi ilẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wọn ti gbẹ̀sìn, wọ́n ti fẹ̀sìn gbá dànù lọ́wọ́ wọn. Ẹlòmíì ti lọ gbé nǹkan ìdílé baba ńlá bàbá ẹ̀, ó ti gbé sọnù. Ṣùgbọ́n páàrẹ èèyàn tó ṣe ẹ káre, ṣùgbọ́n ẹ má jẹ́ ó jẹ́ ìnìkan lẹ́jà àǹfààní ẹ̀. Kódà bọ́ bá jẹ́ àwọn ọ̀nà odi ìlú tó yí yín ká tí wọn ò pilẹ̀ ní fi wọlé rárá, ẹ ránṣẹ́ pé ará ilé, ẹ ránṣẹ́ pé ará oko. Bọ́ bá jẹ́ pé owó lẹ́gbà, ẹ ṣe fún wọn, ẹ ṣe fún oníkálukú lágbègbè ẹ̀. Àsìkò rẹ̀ fẹ́ni tó bá nírú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ kò náà jẹun. Iye báyìí ni màá gbà, ẹ kàn fi ṣòwò àṣẹ ni. Kò burú, àní kí ẹ̀mí wa ó mọ̀ bọ́ sọ́wọ́ àwọn Fúlàní. Ìyẹn bẹ́ẹ̀ yẹn o, àwo gédéǹgbé ẹ ti fà wọ́n lé, àwọn wo lẹ fà wọ́n lé lọ́wọ́? Okay, now má mòfin lọ́wọ́ rẹ̀, right? Àgbọ̀ ẹ̀. Àwọn northern leaders
àwọn ará òkè ọya wọn ò fẹ́ division, wọn ò fẹ́ ká pín, wọn ò sì fẹ́ regional government pé ẹlẹ́kùnjẹkùn. Kí ni wọ́n wá fẹ́? Ìtí wọ́n fẹ́ ni wọ́n Nàìjíríà. Àwa dẹ̀ ń sọ wípé àwọn gangan ti lu Nàìjíríà ní pọ́npọ́ lórí. Kì í ṣe pé orí ń fọ́ Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí, orí Nàìjíríà ti fọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. Kì í ṣe pé orí ń fọ́, kì í ṣọ̀rọ̀ headache, ó ti fọ́, ó ti break. Àwọn ni wọ́n ti lu democracy ní pọ́npọ́, wọn láwọn ò fẹ́ division, àwọn ò fẹ́ regional government. Tí ìjọba kan bá ti sọ báyìí, ogun dé. Kí ló dé ń fà á? Àwọn ni wọ́n ń jẹ àǹfààní orílẹ̀-èdè Nàìjíríà. Kò sí àǹfààní tí Nàìjíríà ń jẹ lára wọn rárá bí wọ́n ṣe wà yẹn o, lẹ́yìn màálù tí ń tà kiri. Ọ̀pọ̀lọpọ̀ màálù tó dẹ̀ wà ńlẹ̀ wá ń bì náà, àwọn èèyàn wa ló rà, tani kan máa bá wọn tọ́jú ẹ̀. Wọ́n ń pa àwọn ènìyàn, wọ́n ń jí ọmọ iléèwé kó, wọ́n ń kọ lẹ́tà, wọ́n dúró sórí social media, wọ́n ti ń sọ Yorùbá bí ẹni máa kú. Gbogbo ohun táwa ń sọ yìí ni wọ́n ń gbọ́. Mo rí fídíò kan tí kan sọ pé ẹ tí ì gbọ́, ẹ tí ì mọ̀, oríṣiríṣi pẹ̀lú ìbọn oríṣiríṣi lọ́wọ́. Ọmọ Yorùbá ìta wá ní a tó wá ń fi hàn. Àwọn people yóò ṣe tán láti drop agenda wọn pé àwọn làwọn ní Nàìjíríà. Bí ó bá wà ní Nàìjíríà, ta ló ní ilẹ̀ Yorùbá? Wọ́n sọ fún wa pé gbogbo nǹkan tó wà nílẹ̀ Yorùbá àwọn làwọn ní. Ṣé ẹ rí wípé bí wọ́n ṣe ń gbàlú, wọ́n á kọ́kọ́ lé gbogbo àwọn tó wà ní ìgbèríko, wọ́n á kọ́kọ́ lé wọn jìnnà, àwọn á wá assemble síbẹ̀, wọ́n á wá tibẹ̀ máa bọ́ sígboro. Ẹ rí pé ó ti ń débẹ̀ bọ̀. Kọ́lọ́n kó sọ wá lọ́wọ́ àwọn ará bí ni. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, a lè sọ pé ẹ gbìyànjú, ṣùgbọ́n bí tí gbìyànjú ọ̀bá ti tó bí ìgbà téèyàn ò ṣe ni. Ẹ má bínú sí gbogbo àwọn tó ń sọ̀rọ̀, ẹ̀tọ́ wọn ni láti sọ̀rọ̀ lásìkò yìí, torí ẹni àná lára ń ta. Ẹni tí ò tí ì ṣẹlẹ̀ sí, tó bá gbọ́rọ̀ yìnyẹn sétí, ìtó máa ṣẹlẹ̀ sí, ó kọjá pé òun ló ṣẹlẹ̀ sí, torí ẹni tó kú ti lọ kò rẹ́yìn mọ́. Ẹni tí ò tí ì ṣẹlẹ̀ sí léèyàn láwọn ibi tó ti ṣẹlẹ̀, abúlé ẹlòmíì ni. Bó la ṣe ní sọ̀rọ̀? Bá a bá dẹ̀ bu ẹ̀tù orí ara wó, ẹni ó bá wà lórí ìjọba, òun náà láyé ó sọ̀rọ̀ sí. Ọ̀rọ̀ pé ó ti wáyé ńgbà kinní kan, ó ti wà ńgbà kinní kan, ẹ̀yin náà mọ̀ pé ń tẹ̀ lọ kojú rẹ̀. Ẹ bá ti múra ẹ̀ lẹ̀. Ẹ bá ti múra ẹ̀ lẹ̀. Our people lájẹ̀ndà. Kò sẹ́ni tó wà ní ìjọba tó máa sọ pé òun ò mọ̀ pé wọ́n lájẹ̀ndà. Àjẹ́ndà ti gbalẹ̀ onílẹ̀ ni. Ẹni wọ́n fi bẹ̀rẹ̀ lórí ìjínigbé, ìpani. Wọ́n fẹ́ bà democracy jẹ́, wọ́n fẹ́ máa lo sharia, pé kò síwèé òfin tó jọ, nítorí pé wọ́n ti fi sharia sínú constitution orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí wọ́n ní Abubakar gbélé Ọbásanjọ́ lọ́wọ́, bàbá Ọbásanjọ́. Kọ́lọ́n kó sọ wa, kó gbà wá. Ẹ jẹ́ ká bẹ lọ́hùn kó ti àwọn akọni wa lẹ́yìn. Ìjọba ẹ ti fọwọ́ sí ọ̀rọ̀ ìlú ẹkùn, àbí allegedly. Ẹ má jẹ́ ó pẹ́. Ẹ jọ̀ọ́, ilẹ̀ Yorùbá ń gbóná girigiri. Ẹ̀mí àwọn bàbá wa ń ṣòfò, àwọn ọmọ ti ṣòfò lọ. Ẹ worú àwọn ọmọ tí wọ́n kó yìí. Àwa ò ní ẹ má ṣe election. Ṣùgbọ́n ariwo tó jọ ń rìn papọ̀, apani, ajínigbé, election, primary, ó ṣe ní bákan. Kò sí sẹ́ni tó lè dá yín lọ́wọ́ kọ́. Àní ẹ má ṣe tó yẹ kẹ́ ẹ ṣe. Ṣùgbọ́n ẹ ti ẹ̀ tara gẹ́gẹ́ bí abiyamọ. Ẹ tara gẹ́gẹ́ bí abiyamọ. À ń béèrè ọ̀rọ̀ Gúmí. Allegedly nínú ìròyìn tó jáde báyìí, wọ́n ní Gúmí ní gbogbo àwọn oníròyìn. Ṣe ni wọ́n fi kún nǹkan tóun bá sọ o. Wọ́n dẹ̀ ń ṣe àyídáyídà. Ṣé ẹ ti gbọ́ yẹn? Àwọn ọ̀rọ̀ tóun sọ, àwọn nǹkan tóun sọ ni wọ́n lòun sọ. Òun fẹ́ràn orílẹ̀-èdè Nàìjíríà. Inú òun ò sì dùn pẹ̀lú bí wọ́n ṣe mú orúkọ òun mọ́ àwọn agbésùmọ̀mí. Ó lóun fẹ́ràn orílẹ̀-èdè Nàìjíríà gan ni. Ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò tẹ́ ń lọ́rùn. Ó láwọn oníròyìn ni wọ́n ń gbé headline torí pé wọ́n fẹ́ tajà, ni wọ́n ń gbé ní tí ò ṣẹlẹ̀ síbẹ̀ ní tóun ò sọ. Ó ní wọ́n parọ́ mọ́ nínú ní ọjọ́ Sátidé nínú àwọn ìròyìn kan ló ti sọ bẹ́ẹ̀. Ó lóun ò faramọ́ tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin
all right o ẹ fi tẹ́ ẹ bá rò sí comment section torí èrò tèmi ni pé ó ṣe jásìkò yìí kí ló fà á wọ́n ti deny pé irọ́ lẹ̀ ń pa máwọn ṣùgbọ́n wọ́n lè negotiate pẹ̀lú àwọn agbésùnmọ̀mí wọ́n dẹ̀ lè sọ fún wa pé by force by fire a gbọ́dọ̀ kọ́ bá a ṣe máa bá wọn gbé wọ́n dẹ̀ láwọn fẹ́ peace orílẹ̀-èdè Nàìjíríà àwọn nǹkan tá a gbọ́ ní allegedly ẹ̀kú bẹ́ẹ̀ ṣe ń wò wá orílẹ̀-èdè Nàìjíríà pọ́npọ́ ti bà á pọ́npọ́ ti bà á pọ́npọ́ ti bà á wọ́n ti kọlu orílẹ̀-èdè Nàìjíríà ó ti ṣubú yakata ta ni yóò gbé dìde nígbà wo kí ni yóò ṣẹlẹ̀ sáwọn tó gbé orílẹ̀-èdè Nàìjíríà ṣubú kí ni yóò ṣẹlẹ̀ sí ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba aládé wa ẹ̀yin àgbààgbà ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin akọni ẹ̀yin ọlọ́dẹ ìtàwọn pípù yìí gbé dání ju ti ẹ̀yin ò ní nǹkan kan wọ́n ti múra ìjà tipẹ́ ilẹ̀ Yorùbá àná àti Fúlàní àná ìyàtọ̀ ti bá méjèèjì o ẹ wo bí àwọn tí wọ́n lé wọn lọ́ngbà tí wọ́n lọ jí àwọn ọmọ l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n lé wọn wọgbó ẹ wo bí wọ́n ti ṣe kẹ́ bọ́ǹbù lẹ̀ fún wọn kí lẹ fẹ́ lò tí ó kápá bọ́ǹbù torí wọ́n mọ̀ pé wọ́n ó lé àwọn wọgbó ẹ̀yin Air Force ẹ̀ tí ì gbàṣẹ torí ẹ gbọ́dọ̀ gbàṣẹ ọ̀gá wa náà wọ́n lẹ̀ tí ì fáwọn láṣẹ ààrẹ ṣé ẹ ti pàṣẹ gbogbo inú gbó wa kí ló fẹ́ ṣẹlẹ̀ sí àwa mọ̀ wípé tó bá jẹ́ pé regional by regional oníkálukú ní àwọn ọdẹ aṣọ́gbó bẹ́ẹ̀ bá tiẹ̀ rí ṣe pólíìsì ṣe a mọ̀ pé kíní ò ní le tó báyìí torí pé oníkálukú máa di odi ìlú ẹ̀ mú ni ṣùgbọ́n kí ló ń dá lọ́wọ́ kọ́ ṣé polongo òwò náà ni àbẹ́ ìrònú débẹ̀ àbẹ́ rò pé kò ní ìdí ẹ̀ tó bá máa kú kó kú ẹ̀ tó bá máa kú kó máa kú àbí ìkànnì ìjùbọ̀ máa ṣàlẹ̀ tí ń wò wá á fi gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ òun ló ní ìdájọ́ ohun gbogbo Ṣeun Agboola lórúkọ mi.